ẹ̀yin tẹ́ wà ní ìjókòó wa ẹ kúrò lórí ibẹ̀. Mo tún kìlọ̀ fún yín, last one ni mo ń fún yín yìí o, òótọ́ mo ń sọ fún yín o. Ẹ ní fẹ́ dúró wò, ẹ má try ẹ̀, ẹ má try ẹ̀, ẹ má try ẹ̀. Ẹ rọra kúrò, ẹ jẹ́ kí àwọn tó ṣẹ́ǹtẹ̀ máa réèyàn gidi láyìíká wọn ṣá. Kì í ṣe àwọn elite rọkàn, ẹ lọ wá èèyàn tó ní ìmọ̀ gidi, bó ṣe àgbàlagbà tó ní ìmọ̀, ẹ lọ wá. Ẹ̀yin ẹ sọ gbogbo kinní fún, kẹ wá máa dúró ẹ̀sùn tẹ ní lọ́rùn ní ayé yín tẹ́ ẹ̀ mọ̀ nǹkan. Àwọn amúnisìn tó ń lò yín wọ́n máa rán anybody. Ẹ lọ wádìí ìgbà tí irú Mobutu tó tí ó tẹ́ńjọ́ sí àná nílùú ẹ̀ tó fẹ́ lọ sílùú àwọn amúnisìn tó ń lò, wọ́n jálẹ̀ ní lẹ́sẹ̀kẹsẹ̀. Kí ni jẹ́ bẹ́ẹ̀? Wọ́n ní kó máa wá lu àwọn citizenship tán fún, wọ́n withdraw ẹ̀ kíákíá. Bóyá lẹ mọ̀ àwọn tó ń ran yín iṣẹ́ ìwèrè, bóyá lẹ mọ̀ wọ́n, ẹ rí ìran wò. Àwọn gan máa jápa fún yín, àbí kí lẹ máa ń pè jápa, wọ́n máa ṣe wèrè fún yín. Wọ́n á ṣe wèrè fún yín. Ṣèbí mi ń wọlá wípé ìran Yorùbá lẹ́ ń pera yín ni. Tí ó bá ń ṣe bẹ́ẹ̀ ni ẹ̀yin bá wò. Mo ń tèkì time mi nì, torí mi ò fẹ́ kí nǹkan tó ṣẹlẹ̀ lákọ̀ọ́kọ́ àbẹ́kejì kó tún ṣẹlẹ̀ lẹ́ẹ̀kẹta ni. Torí àròjinlẹ̀ tọ́lọ́run fún mi nì. Òun nì. Kí ló dé? Tá lẹ́yìn? Ìgbéraga kọ́ o. Ọlọ́run o. Ṣùgbọ́n mo mọ̀ pé irú wọn ò ṣe é pè sọ̀rọ̀. Láì ṣe pé gbogbo yẹn agbára yẹn Ọlọ́run gbé fún ẹ tán. Nígbà tó Ọlọ́run dẹ̀ ti wá fi yé mi dáadáa ń sìn tó ti gbé fún mi, òun náà nìyẹn. Mo ṣe tètè gbé àṣírí wọn síta pé ẹ má tra ayẹ̀ ṣe mọ̀ pé àwa tọ́lọ̀ fún lórí, a mọ̀ pé Nàìjíríà ń ṣe orílẹ̀-èdè o. Ẹ máa ń gbọ́ tí máa ń sọ dáadáa náà, ẹ mọ̀ pé máa ń sọ pé arrangement ni, mi ò ń sọ jù bẹ́ẹ̀ lọ. Ẹ mọ̀ pé tí máa ń sọ̀rọ̀ orí ni máa ti sọ, màá kàn sọ fẹ́rẹ́fẹ́ ni. Ó dìgbà tán bá tọ́jà kí n tó sọ gbogbo nǹkan fẹ́ gbọ́ lórí ẹ̀. Sọ ẹ ṣọ́ ara yín, ẹ rọra kó ẹrù yín kẹ kúrò báyìí. Ẹ kúrò. Bọ̀ mo lè assure yín ní nǹkan kan. Plan ti ètò Ọlọ́run fún mi láti ìbẹ̀rẹ̀ dópin ẹ̀ ó wà peaceful. Mo dẹ̀ máa fi agbára peace hàn yín tó jẹ́ agbára Ọlọ́run tó máa gbé yín kúrò bẹ̀yẹn. Ẹ rí ìran wò káì ọ̀nà tẹ́ ẹ̀rù láyé ẹ ní fẹ́ rí. So èmi á tún fún yín láàyè kẹ lọ ronú ni o. Ẹ ní right àti má ronú o. Kẹ má ronú pìwàdà, how do you say it? Ẹ má repent, ẹ má ronú o. O pẹ̀lú àyín nìyẹn kan tó bá wọn, ṣùgbọ́n pẹ́ ní kúrò. Mo lè assure yín kò pẹ́ mọ́ pàápàá. Ṣàwárí gbogbo ìyà tẹ́ fi yà wọn, gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ sáwọn èèyàn, especially láti 6 months láti almost ọdún méjì yìí, ẹ san. Kì í ṣọ̀fẹ́ máa san. Ẹ máa san, máa fi agbára Ọlọ́run tó ń jẹ́ Jehovah wọ̀nyí. Ṣẹ́yìn ẹ wẹ́. Ẹ rọra kúrò jẹ́jẹ́ o. Mo ń sọ o. Meanwhile, àwa máa lo peace ni, mo dẹ̀ máa fagbára peace hàn yín. Ṣùgbọ́n mi ò lè sọ nǹkan tó máa ṣẹlẹ̀ sí yín o. Táwọn oppress yín tán bá dìde sí yín, mi ò mọ̀ ń pa yẹn. Ẹ mọ̀ pé few years back mo ti sọ rí. Ẹ lọ wá interview yẹn mo sọ. Mo ní tẹ́ ẹ bá jẹ́ kí ebi dá ogun sílẹ̀, tẹ́ ẹ bá jẹ́ kí ebi kó dá wàhálà sílẹ̀, ẹ̀yin tẹ́ ń pera yín lórúkọ yìí, ẹ̀ láyà ẹ̀wọ̀n òbí dà. Mi mọ̀ bí security ń ṣe pọ̀ tó, mi mọ̀ bí fẹ́ǹsì ń ṣe ga tó. Mo ti sọ rí o. Mi ì tiẹ̀ tí bọ́ sínú ìpè Ọlọ́run rán mi iṣẹ́ ìpè kí n wá dìde lọ ṣe. Mi ò tí bọ́ sí o. Tí mo ti wọ̀n ní àṣọ máa ṣẹlẹ̀. Ṣé rí ibi tẹ́ ń tí ọ̀rọ̀ ara yín lọ? Ìyẹn ọ̀tọ̀ nìyẹn, kò kàn mí. Bọ̀tí pé ní tó wà ní ọwọ́ mi báyìí tọ́lọ́run ṣe ìyanu fún yìí, peace ni o. Mo lè assure yín nìyẹn. Peace ni. Bọ̀tẹ́ kúrò lórí dúkìá wa. À ń ṣe part of arrangement tó ń jẹ́ Nàìjíríà, kò ń ṣe orílẹ̀ àṣẹ mọ ẹ̀ṣẹ̀ tó wà ní ẹ̀ṣà chai. Ẹ mọ tó jẹ́ káì. Ọlọ́run mo lè assure yín. Àwọn onítìbí wọ́n máa já yín lẹ̀ ní pẹ́lẹ́sẹ̀. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Ẹ rí ìran wò, wọ́n máa já yín lẹ̀ ní. Ẹ lọ wádìí àwọn tán ti lò tẹ́lẹ̀ báwọn náà ṣe, wọ́n já wọn lẹ̀ ní. Ẹ rí ìran wò. Ẹ ra kúrò báyìí o. Ẹ kúrò.
torí ìyà tẹ́ fi ń jọ àwọn èèyàn wa kò yẹ kí ìyà jẹ wọ́n o. Encroach lórí ilẹ̀ wa o. Ignore wípé a ti exercise right wa àti orílẹ̀-èdè àti ẹ̀dá ìran tọ́lọ́run dá kó ní òmìnira rẹ̀. Ignore ẹ o. But mo fẹ́ kẹ́ mọ̀ pé ó ti tó gẹ́. Enough is enough. Ó ti tó gẹ́ o. Tẹ́ bá decide pé ẹ ń lọ báyìí nísìn, ìmọ̀ràn tí máa fún yín ni pé ẹ hand over fún DG or finance department ministry or something like that. DG finance yín ṣá ẹ hand over fún àti chief justice state yín. Àwọn méjì yẹn hand over fún wọn. Ẹ má ní ẹ ṣe báwọn náà corrupt kò kàn yín, ẹ fi yẹn lẹ̀. Àwọn méjì yẹn hand over fún ẹ máa lọ. Ṣé pé ẹ máa rí wa face to face, a máa bá yín ṣe meeting, Adélé máa rí àbí àìrọ̀ ẹ ti lose opportunity yẹn. Èmi fi àyè yẹn lẹ̀ fún yín ní láàrin ọdún kan tí mo ṣe reclamation notification fún yín, but ẹ ti lose ẹ̀. Ẹ tún wá ń gbéraga. Èyí tó wá worse ni pé ẹ jẹ́ kí ìyà máa jẹ àwọn èèyàn wa toríṣiríṣi nǹkan burúkú ń ṣẹlẹ̀ sọ́tà wọn láì ṣá wọn. Ẹ gbàgbé ní ìdàtìmí tìyẹn. Ẹ hand over fún DG finance yín department ministry or something like that. Ministry, yes. Ẹ hand over fún àti chief justice state yẹn or chief judge, whatever you call them. I think chief judge or chief justice, whichever one. Ẹ hand over fáwọn méjì yẹn kẹ́ máa lọ. A lè rí yín, need àti rí yín náà kò need. Ẹ̀yin hand over fáwọn méjì yẹn. Ṣẹ́yìn tẹ́ ń fi kú léra yín, ẹ̀yin tẹ́ pé arrange ni yín, nǹkan tó common sí ni ó ti mọ yín lára láàrin òṣèlú sóṣèlú yín. Kẹ́ máa fi kú léra yín, kẹ́ máa fi kú ṣe oríṣiríṣi. Ní nǹkan ọpọlọ rẹ, kí ni ṣé ẹ ní ọpọlọ rẹ lẹ́yìn gbogbo nǹkan bàjẹ́ láyé yín, gbogbo ìlú bàjẹ́ lórí yín. Tí ẹ ní ṣe pín ní nǹkan tẹ́ lè ṣe tó jẹ́ dáadáa. Ẹ wá ń pín búrẹ́dì fún ẹ pín ṣú ẹ pín. Ayé yín bàjẹ́, orí yín burú pa. Ẹ kúrò lórí ilẹ̀ wa. Ẹ kúrò lórí ilẹ̀ wa. Ẹ mọ ẹ̀sùn tẹ́ ń ṣe o. Mo dẹ̀ lè assure yín pé àwọn amúnisìn yín wọ́n máa ja yín lẹ̀ ní. Ẹ rí ìran wò, ó dìgbà náà. Ṣùgbọ́n sìn ẹ̀yin máa lọ peacefully báyìí. Mo tẹ́ bá lẹ̀ lọ, ẹ máa lọ náà ni. So kò sí ètò kàn mí, ẹ máa lọ ni. Bó ṣe wà nìyẹn. Ẹ má bínú pé mo gba àsìkò yín tó yìí, ó ga. Ẹ má bínú torí Ọlọ́run. But a láti fi àlàyé hànra, ṣe àlàyé fúnra wa dáadáa. Mo fẹ́ kó yé wa dáadáa, ká lọ rò. Kẹ́dẹ̀ lọ wo ìtumọ̀ àṣírí tó jáde. Nàìjíríà ń ṣe orílẹ̀-èdè o. In any way, in any form, kò ń ṣe nation, kò ń ṣe country. Rárá. In any way, in any form ni mo sọ bẹ́ẹ̀ fún yín. Kì í ṣe orílẹ̀-èdè rárá. Arrangement ni. Ẹ lọ wo definition arrangement àwọn amúnisìn ni. Àwọn wa lè máa gàba lórí àwọn ọmọ onílẹ̀ gangan tọ́lọ̀ ń ṣoore fún. Ẹ wá ń febi pa wọ́n, ẹ̀ ń ṣe wọ́n játijàti. Kábíyèsí Ọlọ́run. Ẹ jẹ́ ká gbọ́ ká tuntun gbọ́ o. Ẹ ṣé mo dúpẹ́, ẹ má bínú pé mo gba àsìkò yín. Ẹ má bínú torí tọ́lọ́run. Mo fi Ọlọ́run bá bẹ̀ yín ni. Ó ṣe díẹ̀ tí mo ti bá yín sọ, bóyá yẹn ni mo ní kí n kúkú yọ̀ sí yín lọ́rùn. Ká jọ sọ̀rọ̀ lénìí, àfi k'Ọlọ́run ṣàánú. Ká gbọ́ gbogbo ẹ̀. Bó ṣe rí nìyẹn o. Wọ́n á kà á fún yín. Ìgbésẹ̀ tí mo gbé wọ́n á kà ẹ gbọ́. Ẹ má wòran, ìyanu ti ṣẹlẹ̀. Àyanu ti ṣẹlẹ̀, but mi ò ní gba ọ̀nà táwọn tó ṣáájú ti gbà. Mi ò ní gbà. Mo mọ̀ pọ́nà Ọlọ́run lélẹ̀, àṣẹ dẹ̀ ni. Wọ́n á sì múṣẹ. Ẹ jẹ́ á máa wòran, ẹ jẹ́ á ní sùúrù. Ṣùgbọ́n pé kò clear sí gbogbo àgbáyé. Orílẹ̀-èdè Yorùbá tó ó clear o. Ṣẹ̀rá àwọn onírọ́ tán wà láàrin mẹ́ẹ̀. Ṣé ẹ ti rí wọn? Wọ́n yẹn ṣe wọ́n rán játijàti. Wọ́n jókòó lórí irọ́. Wọ́n máa ń sọ náà, wọ́n ní àgbá òfìfo, yes, ló ń dún worowóró or something like that. Empty barrel ni wọ́n máa ń land sound. Àgbá òfìfo ni wọ́n. Wọ́n mọ̀ pé orí òfo làwọn jókòó dé. Wọ́n mọ̀ pé kò sí nǹkan tó ń jẹ́ orílẹ̀-èdè táwọn ń pè. Wọ́n pe Nàìjíríà nation, Nàìjíríà kìíní kan jàǹtọ̀ fún. Ní ibo kẹ̀, packaging, irọ́ àti irọ́, arrangement. Ẹ má jẹ́ aṣọ jù bẹ́ẹ̀ lọ. Àwọn náà mọ̀ kí ló ń jẹ́ bẹ́ẹ̀. Ẹ ṣọ́ra yín o. Òótọ́ mo sọ fún yẹn. Ẹ rọra kó ẹrù yín jẹ́jẹ́, kẹ̀dẹ̀ hand over fún DG
àti chief judge yín ní state tó jẹ́ tọmọ Yorùbá ló bá tán. Ẹ ṣe yẹn ẹ máa lọ náà ni, ẹ rí ìran wò. Ẹ má bínú gbogbo ẹ̀yin IYP of DRY, ẹ má bínú pé mo gbàsíkò yín, mo yọ sí lọ́rùn lénìí ni. Ẹ ṣé mo dúpẹ́, Ọlọ́run wà pẹ̀lú wa, a máa gbúrò ara sáyọ̀ àtàláfíà. Ẹ má wọrí, ìyanu ti ṣẹlẹ̀, Ọlọ́run kúkú ti ṣe ìyanu, ó ti fòpin sí gbogbo ìyà tó ṣiṣẹ́ yìí, ó ti fòpin sí, ó ti fún wa lórílẹ̀‐èdè wa, káwọn olórí burúkú yìí kúrò ní orí ilẹ̀ wa, wọ́n dẹ̀ máa lọ, wọ́n máa kúrò, ẹ jẹ́ á máa wòran, ìyanu ti ṣẹlẹ̀. Ẹ ṣé mo dúpẹ́, Ọlọ́run wà pẹ̀lú wa o, God bless you.